èyí ga o gbogbo nǹkan tó ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́ ó ti dẹ́rù bà mí báyìí ṣé wọ́n ti kọ́ńkà wa kọ́ má kọ́ńkà wa tí gbọ́ ọ̀pọ̀lọpọ̀ wa ń pariwo láti bí ọdún mélòó ṣé wọ́n ti kọ́ńkà ilẹ̀ Yorùbá bó ṣe kọ́ńkà àwọn Haúsá báyìí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní kó ọmọ ní school Ọ̀yọ́ state dẹ̀ dákẹ́ rẹ́rẹ́rẹ́ síbẹ̀ wọ́n dẹ̀ pretend bẹ́ẹ̀ ni wípé nǹkan tó ṣẹlẹ̀ yẹn is a normal thing oríire ni fún wọn wọn ti ríro aráàlú oríro àwọn tó ń ṣèjọba gan oríro àbí èèyàn ò mọ̀ wípé màkànmákàn lóye kàn ní wọ́n ní oyè tó kan ara owó gbó pẹ́ títí àkàrà ẹ̀dẹ́ oríire local government ní Ọ̀yọ́ state níbẹ̀ ó ní wọ́n ti lọ kó àwọn ọmọ ní school odidi 3 ní ọ̀sán gangan tẹ́ẹ̀dẹ̀ rí wọn tó gbé báìkì títí dì sí gbogbo ẹ̀dẹ̀ dákẹ́ rọ́rọ́rọ́ ẹ̀dẹ̀ dákẹ́ síbẹ̀ kò sí protest kò sí kankan láti pariwo sáràlú láti pariwo sí ìjọba ẹ̀kàn dákẹ́ wọ́n tún ti ṣe test àti wọ́n á máa kó ọmọ ní school wọ́n rí pé ti dákẹ́ kò sí kọ̀kọ́ tẹ́ ṣe eléyìí tán ti ṣe tán ti rí pọ́n wà successful ẹ̀kàn máa wò pé bó ṣe máa lo bẹ́ẹ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá nìyẹn ẹ̀yin abiyamọ tó bóyá torí ọ̀pọ̀lọpọ̀ òbí ó dẹ̀ pé ẹ̀mí yín ẹ̀ dẹ̀ pé ní extra life kan síbì kan ṣùgbọ́n èmi àti yín ti fẹ́ ní problem ẹ̀yin ìyá yẹn àtẹ̀yin bàbá yẹn èmi Dára àti yín àti fẹ́ máa ní problem torí ọ̀pọ̀lọpọ̀ yín máa gbé yín ré ní orí show yìí máa ṣe show máa rọ òjò ìpele yín lórí ẹ̀yin abiyamọ ó dẹ̀ bẹ́ni wípé kò sábiyamọ mọ́ nílẹ̀ kó o tó àjíire ó dẹ̀ pàbíyagba ló kù ẹ̀mí yẹn dẹ̀ wá ṣe bẹ́ni wípé tán bá ti pa èyí tán bá ti pa lára yín ẹni extra life kan bìkan tẹ́ máa lọ yọ tẹ́ máa repair ẹ̀ tẹ́ máa fix ẹ̀ padà ẹ wo àwọn ọmọ tó kú lọ wọ́n pa lára àwọn teacher ẹ wo principal ẹ wo àwọn teacher bó ṣe ń sunkún ní terrorist day yet Ọ̀yọ́ state dákẹ́ bẹ́ẹ̀ ni wípé kò sí nǹkan tó ṣẹlẹ̀ it's a very normal thing shame on you ṣe bẹ́ẹ̀ tí ẹ lẹ́ láàrẹ ọ̀nà kakanfò apàrẹ ọ̀nà kakanfò kan wájà fún gbogbo ilẹ̀ Yorùbá tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ní àfitán bá ṣígun ok Aláàfin Ọwọ́ Adé bàbá wa ti ṣígun ní last month wọ́n ní kán go ahead adẹ̀rí Aláàfin lọ́dọ̀ bàbá wa Tinubu gbogbo wa la mọ̀ wípé torí ọ̀rọ̀ Gani Adams òun ni bàbá wa Aláàfin fi lọ sọ́dọ̀ bàbá Tinubu àdẹ̀mọ̀ kọ́tà ẹgbọ́n bẹ̀ ṣùgbọ́n àbálọ àbábọ̀ ẹlẹ́ṣígun fún ibà ǹjẹ́ ó yẹ kẹ́ ẹ fi orí àpèrè Aláàfin of Ọ̀yọ́ kẹ́ ẹ fi jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò kí ibà dẹ̀ máa ṣe fídíò every minute every second pẹ̀lú ijó àtòrin pẹ̀lú ọmọ ogun tó lọ ṣáà nínú hall tí ibà dẹ̀ ń sọ ní gbogbo ṣóò wọn wípé àwọn ní 500 million ọmọ ogun kẹ́ẹ̀kan sọ pé ó ti yá ni ní ìlú Ọ̀yọ́ wọ́n máa kó yín láti ó máa ti pẹ́ tó ti kó yín tẹ́ máa ń dákẹ́ ṣùgbọ́n láti ìgbà tí Gumi ti wọ Ọ̀yọ́ tí àwọn awo Gumi àwọn èèyàn òfò tí wọ́n ti gbé Gumi wá tójú òtí wọn àwọn apààyàn tẹ́ ẹ rò wípé ènìyàn ni wọ́n tán fi nǹkan kékeré tán fi bojú tó jẹ́ wípé àṣẹ apààyàn ni wọ́n àṣẹ fanatiki ni wọ́n fẹ́ gbà bọ́dẹ Boko Haram no Western education in Ọ̀yọ́ state wọ́n fẹ́ wá gbà bọ́dẹ gbogbo wọn tán díje majority wọn ẹ mọ̀ nǹkan tán béèrè fún tó fi lọ gbé Gumi wá torí mi ò rí pé olóríire èèyàn kan wà nínú Nàìjíríà ká ní Gumi òun wáyàn tó fẹ́ bá rìn tó fẹ́ fẹ̀gbẹ́ kàn káwọn èèyàn nífọ̀rẹ́ rẹ̀ hàn mí kí lè mọ irú èèyàn tó jẹ́ ká wá jẹ́ pé irú Gumi tí gbogbo ayé àtọ̀run tó ń sá fún nínú tí ń bẹ èèyàn mélòó lórí tó bá Gumi ṣe ibo mélòó lórí tí Gumi tán ti ṣe nǹkan tó rí tí Gumi tán ti ń hàn gẹ̀ tán ti ṣe hey good leader ránkàdédè everybody ń pẹ́ra lára ẹ pé ẹ má kà mí mọ́ ṣùgbọ́n ẹ̀yin kan ẹ finú fídọ̀ ẹ gbére wá torí ó ti pẹ́ tẹ́ ti jọ ń ṣe tipẹ́ bọ́n ṣe wá kó yín lọ́yọ̀ọ́ mo rò wípé ó yẹ kẹ́ lísì gbogbo àwọn awo Gumi kẹ́ ẹ bójú wọn jẹ́ kẹ́ ẹ sọ fún wọn wípé oníṣẹ́ wọn jẹ́ ṣùgbọ́n gbogbo yín dákẹ́ ẹ má wọrí ẹ kalẹ́ lẹ́ẹ̀kan sí ẹ kalẹ́ àjíǹde ara máa jẹ́ fún gbogbo wa o ibo ni ká ti bẹ̀rẹ̀ yìí gan báyìí ọ̀dà. Aida Osi Temitope Mary, I'm from Ibadan. I'm working at First Baptist Church Ogbomoso Yawota area. Yesterday, the people of the young people came to our school and we are making now both the teachers and the children. We are all here. We need help from the federal government and the state government. Both the church, First Baptist Church Yawota, and the community. We need your help so that these people will release us. Please help us. Please help us. We need help from our president.
We need help from our president. Tinubu, please help us, our state government. Engineer Seyi Makinde, please, and both the Nigerian Christians, please help us. Please help us. Oh. The children are here, they are crying so that we will not waste our life. Please help us. Oh. We need your help. Help us. Oh. Don't neglect us. Oh. Tẹ́tìrí alẹ́ máa gbọ́n ẹ máa ṣe bíi màálù gbúù. Ó tún nídìí ẹ̀bù. Federal nìkan ló ń dárúkọ. Federal government, we need help. What happened to your state? Kí tiẹ̀ ní nǹkan tẹ́ fẹ́ pé gọ́fúnà yín fún gan-an ẹ̀yin aráàlú torí ọ̀rọ̀ yín ti mú fúnra dání níbi tàbádé kò tẹ̀ ń ṣojú lásán mọ́. Kò kì í ṣe ojú lásán mọ́. Ijó wo gan ni nǹkan fẹ́ ṣẹlẹ̀ láàrin ìlú tẹ́ máa pe gọ́fúnà yín gangan? Ijó wo ni nǹkan máa dé bá yín láàrin ìlú tẹ́ máa pe sínétọ̀ yín? Torí ẹ̀yin lẹ dìbò yàn wọ́n síbẹ̀. Ijó wo ni nǹkan máa ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ burúkú máa ṣẹlẹ̀ tẹ́ máa pe mínísítà títí dórí chairperson local government chairperson or chairman. Ijó wo lẹ máa rántí pé kánsẹ́lọ̀ yín náà? Ẹ jọ̀ọ́ ẹ polúbàdàn ṣé Ìbàdàn ló ti ṣẹlẹ̀ Ọ̀yọ́ state ẹ pé gbogbo ọba Ọ̀yọ́ state kì í ṣe Tinubu nìkan federal mo ní Yorùbá àsìkò ti tó ta ní láti gbọ́mọ́ Tinubu ta ní láti hùwà gẹ́gẹ́ bí ọlọ́pọlọ tọ́lọ́run pé ìwọ àti èmi. Ogun tó ń jà Nàìjíríà is not about Tinubu alone. It is not about federal alone. What happened to the state? What happened to the local government? What happened to the senator, the minister and every other person? Kí ni iṣẹ́ wọn? Kí ni wọ́n gba sálárì lé lórí? Torí tí nǹkan bá ti ṣẹlẹ̀ ẹ kì í rántí àwọn people wọ̀nyí but yet tó bá nídìí yín láti sọ pé wọ́n fẹ́ lọ fún second term as a governor, as a councillor, as a senator, as a minister or whatsoever any post tó bá dìbò fún tó wish. Tó bá tó fẹ́ renew second term, third term, fourth term, fifth time, sixth time. Ẹ̀yin náà ni wọ́n wá ń bá. Ẹ̀yin náà lẹ tún máa bọ́ síta pẹ̀lú orí òfò orí burúkú tẹ wálé ayé wá kọ. Ẹ fọ́ọ̀mù orin fún wọn, ìgbà yẹn lẹ máa forí hanra yín léèmọ̀. Ṣùgbọ́n tó bá ti di àsìkò yìí, the kind of energy tí ẹ máa ń fi sí ijó láti campaign fún politician bí inú yín ṣe máa ń dùn bí energy yẹn ṣe máa ń wà bẹ́ẹ̀ tẹ máa ń tú yáyá ẹ kì í lè lo the same energy fún àǹfààní ara yín. What a shame. What a shame. Ojú yín dé ń tì mí. Ó ga tó bá rí bẹ́ẹ̀ mo kíwa ẹ̀ka alẹ́ o ẹ̀ka alẹ́ gbogbo ibikíbi tẹ́ bá wà tẹ́ ti ń gbọ́ mi àbí tẹ́ ti ń wò mí. Orúkọ tèmi ò yípadà kò sì ní yípadà láéláé. Yèyé Dára Kòwé akéde Oòduà One òun ni mò ń jẹ́. Ẹ káàbọ̀ sórí ètò ọmọ yín torí àtètò àtèmi ẹ̀yin lẹ́ni wá. Lónìí ẹ ti rí topic tá a máa treat. Kí ló ṣẹlẹ̀ sí Ọ̀yọ́ state? Kí ni Yorùbá ń fẹ́ gan-an? Mo really fẹ́ mọ̀ nǹkan tí àwa ọmọ kóòtù àjíire ọmọ ilẹ̀ Yorùbá lórí situation rògbòdìyàn tó ń fìlàkà. Kí ni nǹkan gangan tá a fẹ́? Ṣé a ò fẹ́ kí Tinubu continue mọ́ kó padà wálé? Tí ó bá padà wálé tó bá ti win ẹ̀ tó bá ti lose second time, ṣé ta ni ká ẹjọ́ ẹ sọ fún mi lẹ́ni ni mo fẹ́ mọ èèyàn tẹ́ fẹ́ ká fún ní support kó má dàbẹ̀ ní wípé èèyàn kò yín rúgbó. Ta lẹni náà tẹ́ fẹ́ ká fún ní support? Kí ni àwọn nǹkan tí ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin olóríire ènìyàn tí ẹ mọ nǹkan tẹ́ fẹ́ torí majority ló kàn pariwo eléyìí kò dá tọ̀hún kò dá eléyìí kò dá igi eléyìí ò dá yọ́nà tọ̀hún ò dá yọ́nà gbogbo ẹ̀ ò dá la máa ń gbọ́. Èwo gan ló wá dá? Èwo gan ni ká ṣe? Kí la fẹ́? Ọ̀pọ̀lọpọ̀ ní òmò nǹkan tó fẹ́ o. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́ state. Irú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Ọ̀yọ́ tí ìwà tèmi rí tí mo play video nsìn ta tún máa tún replay ẹ̀ later. Ǹjẹ́ báwo ló ṣe bá ẹ? Báwo ló ṣe rí? Emmanuel Akínkúnmi, good evening sir, you are welcome sir. Ẹ jọ̀ọ́ báwo ni ìṣẹ̀lẹ̀ yẹn ṣe rí lára ẹ? Kí ni one or two things tí o lè sọ nípa ìṣẹ̀lẹ̀ yẹn? Torí wọ́n ti gba Kwara báyìí, ìwọ náà tèmi ti mọ̀. Ẹ̀rí pé oníkálùkù náà dẹ̀ ń di ẹrù wọn tán sá kúrò. Ṣé ẹ̀yin Ọ̀yọ́ ayì sọ kinní yẹn lọ́jọ́ wo? Ṣé ẹ̀yin Ọ̀yọ́ náà nígbà tó ti ṣí sí Ọ̀yọ́ ń sìn? Torí nǹkan tó ṣẹlẹ̀ tèmi rí bọ́ẹ̀ lọ ẹ ti ẹ̀ dúró náà ẹ̀yin èèyàn mi. Ẹ jẹ́ ká sòótọ́ ọ̀rọ̀ bí tọ́rọ̀ wà. Wọ́n kó àwọn students ní school mẹ́ta ní ọ̀sán gangan
ọ̀sán gangan lọ́jọ́ Friday tí gbogbo ìgboro máa kún, because I believe that particular time àwa mùsùlùmí òdodo a máa múra láti lọ kírun nílé kéwú. Gbogbo ìgboro máa kún ni, ọjà kún everywhere, á kún, gbogbo èrò á máa lọ wọ̀tìwọ̀tì tí wọ́n fi lọ ní first school. Àbí ṣé inú compound kan ní gbogbo school yẹn wà? Ẹ jọ̀ọ́ ẹ̀yin tí ẹ bá mọ school yìí tẹ́jọ́ mọ̀ yọ, ẹ bá mi dá sí ètò yìí, bá mi share níbi tó bá ti ń gbọ́ mi tó ti ń wò mí. Mo ní àwọn ìbéèrè kéékèèké tí gbogbo wa jọ ní láti mọ̀, because ọ̀pọ̀lọpọ̀ tó ń pè mí àwọn ọ̀rọ̀ tó ń sọ ó ń run everybody inú ni pé just like that. Okay, báwo ni wọ́n ṣe tó fi kúrò ní school àkọ́kọ́, tó fi move lọ sí second school, tó fi move lọ sí third school, tí kò dẹ̀ anybody tó raise alarm, tí ò sí ẹni ariwo kan pé ẹgbà wá àbí anything. Ẹ jọ̀ọ́ èmi náà wá ń béèrè torí àwọn kan ń bi mí, èmi ò sí Nàìjíríà. Ẹ̀yin tẹ́ wá wà Nàìjíríà àbí tẹ́ wà labroad tẹ́ mọ̀ nípa school yìí, ẹ jọ̀ọ́ ṣé school mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n ti kó àwọn èèyàn yìí ṣé inú compound kan ló wà? Because àwọn compound school compound míì máa ń tóbi tó yẹ pé secondary school máa wà bẹ́ẹ̀, primary school máa wà bẹ́ẹ̀, even nursery. Ṣé irú ẹ̀ ni? Mi ò rí kọ́mẹ̀ntì yín o, ẹ jọ̀ọ́ ṣé ń gbọ́ mi? Ẹ jẹ́ ẹ̀dá dúró náà bí a ti bá rí kọ́mẹ̀ntì kó má dàbẹ̀ ní pé mi nìkan ni mò ń sọ̀rọ̀. Ẹ jọ̀ọ́ tẹ́ bá ń gbọ́ mi ẹ bá mi dá sí kẹ́ jẹ́ kí n mọ̀ pé ẹ̀ ń gbọ́ mi. Ẹ jọ̀ọ́ àwa tájọ́ mọ̀ Ìbàdàn tá wà ń bí, ẹ bá mi kọ síbi comment section tó bá dẹ̀ jẹ́ pé fẹ́ pè sórí ètò ni, ká lè mọ nǹkan gan tó rí lè ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn, kò kàn ṣe pé ká kàn máa rojọ́. Kí ló ṣẹlẹ̀ gangan? Ṣé school mẹ́tẹ̀ẹ̀ta tó ti kó àwọn ọmọ, ṣé inú compound kan náà ni wọ́n wà ní? Tí wọ́n bá sí nínú compound kan náà, báwo ni wọ́n ṣe lọ operate ní first school tí wọ́n operate successfully tó kó àwọn ọmọ on bike ní ọ̀sán gangan, tí ò ṣe wípé bẹ́yà wọ́n kó bus, wọ́n sáré kó wọn ẹ kó wọn sí bus tí bus yẹn tó zoom off. Orí báìkì gbogbo wa là ń rí fídíò bí wọ́n ṣe máa ń rìn, wọ́n máa ń rìn papọ̀ ní bí 20-50 of them nínú ọ̀kadà, lórí ọ̀kadà tá ń gbéra wọn, wọ́n máa ń rìn papọ̀ ní tọ́jà ọ̀kadà iná máa fi ń transport gbogbo àwọn tó bá kidnap. Gbogbo fídíò yẹn la máa ń show yín from time to time kẹ́ lè mọ̀, kẹ́ lè dá wọn mọ̀. Àti wípé nígbà tí wọ́n gun ọ̀kadà oríṣiríṣi, àbí wọ́n gun ọ̀kadà wọ àárín ìgboro ni, àbí ṣé school tí wọ́n lọ ṣé inú igbó ló wà ní? I'm from Ibadan. I'm working at First Baptist Church Ogbomoso Yawota area. Yesterday, the people of the young people came to our school, and we are being kidnapped, both the teachers and the children. We are all here. We need help from the federal government and the state government, both the church, First Baptist Church Yawota, and the community. We need your help so that these people will release us. Please help us. Please help us. We need help from our president. We need help from our president. Tinubu, please help us. Our state government. Engineer Seyi Makinde, please, and both the Nigerian Christians, please help us. Please help us. Oh. The children are here, they are crying so that we will not waste our life. Please help us. Oh. We need your help. Help us. Oh. Don't neglect us. Oh. Yes, exactly, Stella. Wọ́n ní in fact wọ́n fi yé wa pé àwọn lè operate anywhere, and it is very ridiculous at any time. Ìgbà tí wọ́n ti wọlé lọ́sàn gangan nísìnyí tí wọ́n ti wọlé successfully tí ò dẹ̀ anybody tó yẹ̀ wọ́n lọ́wọ́ wò, tí wọ́n rẹ́yọ èèyàn kan mú sílẹ̀ nínú wọn, definitely gbogbo the rest of Yoruba land like Ogun State, Ekiti, Ondo, gbogbo ibi tó ti ń lọ tẹ́lẹ̀ bí ó ṣe máa lọ at any time ní kẹ́ máa expect wípé wọ́n á kó àwọn ọmọ yín both the primary school and secondary school ni wọ́n á kó lọ at any time. Nǹkan tí mo fẹ́ kó mọ̀ nìyẹn. Because ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Ọ̀yọ́ yìí tí everybody dẹ̀ dákẹ́ mẹ́mẹ́mẹ́ ó ṣe ni láàánú is a very powerful message. Màámi Ajétọ́mọbí, ẹ káalẹ́ mà, ẹ káàbọ̀ sórí ètò. My mommy love you ma. Màámi ẹ ṣé gan ni o, thank you for celebrating my grandma. Ẹ ṣeun gbogbo lẹ bá mi dún. Àní mọ́mì wa ò kéré, ajá stainless. Àní mọ́mì wa ò kéré, káàké sí lùgbà kínní, àdáhùn lùgbà méje. Àní mọ́mì ọmọ jayé o, alájà stainless. Wí bẹ́ẹ̀
owó ti ká ṣoríire òwe tọmọtọmọ wíkẹ́ alájà stainless ṣoríire òwe àní mọ́mì ìmọ̀mì wa ò kéré kéréké àní mọ́mì ìmọ̀mì wa ò kéré káàké sí lùgbà kínní àdáhùn lùgbà méje àní mọ́mì ọmọ jayéjayé o ajá stainless bíbẹ́ ìwọ ti ká ṣoríire òwe bíbẹ́ èmi ti ká ṣoríire o. Mo tún dé mo ṣe dé lónìí o ibi aláyọ̀ bá ti yí ọ̀nà tí aré mi lánàá pé ibi ọba ti ń ṣe ìyàwó fọ́mọ kan ti ṣe báàtì àgbà kan ti ṣe tọmọdé kan ti pé ìyàwó fọ́mọ kan ti ṣòkú àgbàlagbà bíi 300 years 400 years lọ ti aré mi lánàá pé o èmi ọmọ lókè ló mọ̀ kéégún ọmọ gòkè kí ni yàfọ̀ náà òkè sọ̀rọ̀ àdọ́ta òkè kọ́ máa láyé tí ilé ogún mo tún dé o èyí rí arùn bí àkún èyí mi rùn bí sẹ̀kí ilẹ̀kẹ̀ yèyé dára talk show yèyé dára ọmọlúàbí èyí rẹ alájà stainless aláyèrè onínúure èsè birthday lónìí ìbámi wíṣì rẹ happy birthday o ọdọọdún náà rọgbọ ọdọọdún náà rọbì ọdún ní ìjọkọ mọ́rí pèrèkún ọdọọdún náà kólá o mo ti rí alájà stainless lọ́dún màá tún rí lọ́dún kẹ́bọ̀ màá rí ọ ní gbogbo ọdún ni màá rí ọ o alájà stainless àríkéwúyọ wọn ni kéwú ni wọn fi wọlé kéwú ni wọn fi wọlé ilé ológo ilé aláyọ̀ kéwú ni wọn fi wọlé alájà stainless kéwú ni wọn fi wọlé ẹ bá mi ké kéwú ni wọn fi wọlé ilé ológo ilé aláyọ̀ kéwú ni wọn fi wọlé ìbámi kí alájà stainless o yèyé dára talk show ọmọlúàbí ọmọ rẹ rùn bí àkún ìkíni akí ọkọ agbọ dáadáa pé ọtí sọdún o wàá tún ṣe tẹrẹ míì nínú owó ọmọ àlàáfíà àìkú baálé ọ̀rọ̀ ó ní gbọ́jọ́ lọ́jọ́ lọ àfọrẹ agbóko tó wọ o wàá fọ páwú wàá fi ìrìkì jòbì lórúkọ Olódùmarè ó ní dààmú ó ní gbọ́jọ́ lọ́jọ́ lọ gbogbo ọmọ rẹ pátá lọ ajẹrẹ o ìdára ìkíni akí ọ kí mi akí ọkọ agbọ́ ọ̀làjà mi mo ti rí ọlọ́dún o àtúrò ẹlẹ́dún tó ń bọ̀ long life and prosperity to you hip hooray alájà stainless I love you. Thank you màámi thank you ma I appreciate you I appreciate gan ni màámi Rónkẹ́ Ajétọ́mọ wípé mi yá jayé òṣè mi máa yà sáré débi ayọ̀ orílẹ̀ mọ̀ ẹ̀dá lè orílẹ̀ mọ̀ ẹ̀dá lè ṣe wúrà mi ṣáàlà ni ìyẹn ọmọ mi ṣẹ́kọ́lé bẹ́ẹ̀ ẹ ṣeun gan ni gẹ́gẹ́ bá ṣe ń sọ lọ ẹ̀yin èèyàn mi kíní yìí ó ní agbára báwo ni àwọn Fúlàní ṣe wọ Ọ̀yọ́ state ní ọ̀sán ẹjọ́ ẹ bá mi dá sí kíní mo ṣì ń jókòó mo ṣì ń wò ó I don't get báwo ni àwọn Fúlàní ẹjọ́ ṣe bí ọ̀kadà ní gbogbo wa mọ̀ wípé wọ́n máa ń gbé tí wọ́n fi máa ń kó àwọn èèyàn tí wọ́n bá fẹ́ lọ kó àwọn multitude people bẹ́ẹ̀ yẹn ṣe bọ́kadà ní tí wọ́n bá ṣe wípé bóyá wọ́n ń rọ̀bù ní express tí wọ́n á dá bọ́ọ̀sì dúró tá kó wọn wọnú igbó lọ táwọn máa má ṣe wọn lọ ṣùgbọ́n tó bá jẹ́ tó ní school day so far so good tá a rí gbogbo àwọn fídíò tó ń ṣẹlẹ̀ ní northern part àti wo àtẹ̀mí ẹ má ṣe bẹ́ẹ̀ ni wípé mi nìkan ni nàá gbogbo wa la jọ ń rí àbí mo parọ́ ni a máa ń rí wọn lórí bike in multitude náà dẹ̀ máa pọ̀ kì í ṣe pé yọkan wọ́n máa tó tẹ̀léra wọn ní ẹ̀yìn gan tó bá wọ ìlú ìdírẹ́sì wọn gan lórí ọ̀kadà àti bí gbogbo wọn ṣe lọ wàá mọ̀ wípé ìmọ̀ wọlé these people are strange does that mean wípé nígbà tí wọ́n ya wọ Ọ̀yọ́ state tí wọ́n lọ sí àwọn schools yẹn láti lọ ṣe kínní títì kan ni wọ́n gbà ní ṣé wọ́n dọ́fẹ́ wọnú kọ́pàdì ní pẹ̀lú ọ̀kadà ni ṣé ìgbà tí wọ́n lọ aráàlú ò rí traces wípé irú àwọn ọlọ́kadà wo lélẹ̀ mo wá mọ ẹ̀yìn èèyàn mi bẹ́ẹ̀ ṣe máa ń ṣe nígbà mi ṣé bá máa ń rí tí mọ́tò bá ní accident bá ṣẹlẹ̀ ní Nàìjíríà bẹ́ẹ̀ èyí tó yẹ kí gbogbo yín kẹ rally round àìmọye àwọn accident tó ṣẹlẹ̀ tó jẹ́ pé tẹ́ bá ṣe débẹ̀ bó jẹ́ first aid lẹ fún àbẹ́ tètè pakuru mẹ́ni yẹn tẹ́ tètè pé àwọn àbí kẹ tètè rush ẹ̀ lọ àbí nǹkan kan rí wípé ẹni yẹn ó lè survive ṣùgbọ́n ó ṣe ní láàánú wípé tí accident bá ṣẹlẹ̀ tí àwọn èèyàn bá débẹ̀ kí lẹ rí táwọn èèyàn máa ṣe kí má tí ì sọ̀rọ̀ tí accident bá ṣẹlẹ̀ ní Nàìjíríà ẹjọ́ ẹ bá mi kọ́ níbi comment section kí ni ẹ máa ń rí tí àwọn èèyàn máa ń ṣe tán bá wà bẹ́ẹ̀ tán rí pé accident ṣẹlẹ̀ ẹjọ́ ẹ bá mi kọ́ níbi comment section kí lẹ máa ń rí tán máa ń ṣe
ẹ̀yin tí ọ̀rọ̀ mi bá yé. kó má dàbí ẹni wípé mò ń parọ́. àbẹ́mi nìkan ni mo wà lórí ètò mi. èmi ò kí ń láìkí pé kí n máa sọ̀rọ̀ kó jẹ́ mi nìkan ni mò ń sọ̀rọ̀. mo fẹ́ kájọ máa communicate kí lè mọ̀ ìpàjọ wọ on the same page. tí accident bá ṣẹlẹ̀ nínú nàìjíríà gbogbo wa la rí bó ṣe máa ń behave. ẹ jọ̀ọ́ kí ni ó máa ń ṣẹlẹ̀ tí ìwà àtèmi máa ń rí táàkì ń like. fídíò Atọ́lóye Ọ̀gbàrà, God bless you. At least àárẹ̀yọ èèyàn kan tó wà pẹ̀lú wa online. Fídíò la máa rí èèyàn tó lẹ́sídẹ̀tì tó yẹ kí wọ́n wá bó ṣe máa rally round ẹ̀ láti protect ẹ̀mí ẹ̀ láti tètè ṣe àánú fún. Fídíò oníkálukú máa yọ fóònù báyìí. Wọ́n á máa record, wọ́n á máa gbọ́ ìfùgàn tó ń sọ yẹn nǹkan tó ṣẹlẹ̀ èyí tó bá tún máa record tó yẹ kó ṣàlàyé bí nǹkan ṣe ṣẹlẹ̀ ń bẹ̀. Rán ló máa wí. Wàá máa gbọ́, wọ́n á gbé kámẹ́rà dá, á gbé fóònù dání bẹ̀, wàá máa gbọ́ ó mà ṣe o, ẹ wojú ẹ wo apá ẹ, èèyàn tó lásìdẹ̀ tó yẹ kó support kó survive. Ó ń rìkọ́dù lọ́ntì ẹnìyẹn o, ẹnìyẹn dẹ̀ láìdà síbẹ̀. Ó dẹ̀ ṣe mí o, ó ṣe mí. Ẹ máa rí wọn, wọ́n á máa sọ̀rọ̀. Máa wò pé ẹjọ́ ṣé wọ́n ti ra iye àwọn èèyàn nílẹ̀ Yorùbá ni àbí kò ń ṣàwọn èèyàn làwọn eléyìí mọ́ ni. Ṣé zombi ni wọ́n ni? Torí ọ̀rọ̀ yín ò yé mi. Ní 26th century tí gbogbo ọpọlọ ń jàràn ìrìn tí gbogbo àgbáyé ń jí, iṣẹ́ ló dẹ̀ pé nǹkan ti ra iye àwọn èèyàn wa bó ṣe máa ṣe ń gbà míì. Kí ló ṣẹlẹ̀ sí ìran kóòtù ìran ọmọ Yorùbá? Mo yìí ń tún sọ, ẹ jọ̀ọ́ kí ló ṣẹlẹ̀? Ṣé ọ̀kadà tó wọlé tó wá kó àwọn ọmọ ní school, ṣé wọ́n disappear abracadabra wọ́n kàn ya ọkọ̀ dédé rí appear ní inú compound school yẹn ni? Kì í ṣe pé wọ́n gbé ọ̀kadà ni wọ ìlú àbí ṣé bọ́ọ̀sì náà gbé wọlé ni? Ibo ni wọ́n gbà? Ṣe ojú títì inú Ọ̀yọ́ náà gbà wọnú school yẹn? Ìgbà tí wọ́n operate tán wọnú the first school tí wọ́n kó student, kí ló ṣẹlẹ̀ nígbà tí wọ́n jáde ń bẹ̀? Àwọn tó wà, àwọn teacher àti everybody tó wà ní first school tó ti lọ kó àwọn student, kí ló dé tán pariwo? Kí ló dé tán ọ̀pọ̀lọpọ̀? Kí ló dé tán pariwo sádàlú? Ṣé school yẹn wà ní igbó kìjikìji ni? Ìgbà tí wọ́n máa lọ sí second school, kí ló ṣẹlẹ̀? Ibo ni wọ́n gbà? Tán tún kúrò ní second school tí wọ́n fi lọ sí third one tí wọ́n fi kó gbogbo student enough tí wọ́n lè kó. Ẹjọ́ ṣé inú the same compound, ṣé compound ẹyọ kan ni gbogbo school mẹ́tẹ̀ẹ̀ta tán ti kó àwọn ọmọ lọ ni? Ẹ bá mi dá sí i, mo need èèyàn tó lè bá mi dárùn kinní yẹn because ó fẹ́ máa tọ̀nù orí mi. Mo rí lè fẹ́ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn gangan. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, kí ló ṣẹlẹ̀? Bàbá wa láta, I greet you too. Mo kí yín ẹ̀yin tèmi, àwa tá bá fẹ́ darapọ̀ mọ́ lórí TikTok, ẹ darapọ̀ mọ́ mi àti wà ń bẹ̀. Mo kí yín, mo kí yín o, ẹ káàbọ̀ ẹ̀yin tèmi lórí TikTok. Ẹ kálẹ̀, happy Sunday. Ọlọ́run ní fẹ́ lè ṣàṣemọ fẹ́yìn àti mi, gbogbo àwa mùsùlùmí òdodo, a kú múra sílẹ̀ ọdún iléyá tó ń bọ̀, àbàwọ̀ láyọ̀ àtàlàáfíà. Ẹ jọ̀ọ́ ṣé inú the same compound ní school wa? Even ní comment section, a rí any idea. Does that mean pé gbogbo àwa tá wà bí àti anybody tó súnmọ́ wa tó jìnnà sí wa àbí vital information, àwa tá jọmọ Ìbàdàn tá dẹ̀ mọ̀ bí tí school yìí wà, does that mean we can't talk? Ẹ má yà àwọn èèyàn ní wèrè náà, kí ló ṣẹlẹ̀ gangan bẹ́ẹ̀ yẹn? Báwo ni wọ́n ṣe kó wọn? How? Ṣé wọ́n dis... No now, not you now, Ifáṣakínbá ò níbo. Báwo ni? Ṣé ọ̀kadà ni wọ́n gbé wá ni? Ṣé... Hey God. Tí àbárí ìkọsọ̀sì máa gbàgbé lórí ọ̀rọ̀ ti Ọ̀yọ́ State, I switch sí topic mi because ó irritate me kind of. Mi ò get nǹkan tó ṣẹlẹ̀ láàrin yẹn. I don't understand anymore. Ẹ kálẹ́ o. Hello ma. Ẹ kálẹ́ sir. Ma. Ẹ kálẹ́ ma o. Yes. Ẹ kú ètò. Yes ma. Lágbára Jésù ní Tinubu bí owó. Àmín Jésù ma. In fact, this is my first time of calling Thank on you. your show. Thank you. So this very issue tá n treat lálẹ́. Mo ń gbọ́ ní orí interview kan táwọn lára àwọn tí wọ́n wà lọ́dọ̀ àwọn bandits yẹn tí wọ́n sọ pé 8 o'clock láàárọ̀ yìí ni wọ́n wọlé wá. In fact, wọ́n fẹ́ bẹ̀rẹ̀ first period. Òun ni wọ́n wọlé dé. Wọ́n ní bọ́ ṣe wọlé dé, àwọn ti rò pé àwọn á mì pé àwọn ti rò lọ́kọ̀ àwọn pé àwọn ènìyàn ti máa safeguard àwọn.
all of a sudden àwọn kan bẹ̀rẹ̀ sí máa gbọ́ ìbọn from nowhere so bí gbogbo wọn ṣe bẹ̀rẹ̀ sí máa bẹ̀rẹ̀ the next thing ni woman tí wọ́n kọ́kọ́ wọ kíláàsì ẹ̀ gan ó sọ̀rọ̀ ó ní wọ́n bá òun tó ń gbé ìkan lára àwọn ọmọ kíláàsì dání àwọn ọmọ kéékèèké ni wọ́n kó àwọn ọmọ kéékèèké so around 8 a.m. láàárọ̀ ni wọ́n ti dé ibẹ̀ in fact wọ́n ní man kan fi báìkì gbé àwọn ọmọ tiẹ̀ wá sí school bó ṣe rí wọn báyìí tó turn back báyìí wọ́n fún níbọn ni wọ́n dẹ̀ pa báìkì ẹ̀gbọ́n pẹ̀lú ìkan tó fi kó àwọn ọmọ yẹn jáde lọ àwọn òdìbò dọ́gbọ́n ṣe ń lọ wọ́n tún rí another bike according to what those people said wọ́n tún rí another bike wọ́n tún gbé yẹn náà wọ́n tún lò láti fi kó àwọn ọmọ yẹn jáde ìmọ̀ bí ìlú ṣe bàbá yìí o. ẹ jọ̀ọ́ mà ìjẹ́ gbọ́ nínú interview wọn yẹn ṣé inú compound kan náà ni gbogbo school mẹ́tẹ̀ẹ̀ta yẹn wà ní. according to what they said compound kan primary school wà there secondary school wà there then wọ́n ní private school méjì àbí private school kan public school méjì ni wọ́n ti ṣe iṣẹ́ yẹn. ṣe school mẹ́tẹ̀ẹ̀ta yẹn inú compound kan ni wọ́n wà. inú compound kọ̀ọ̀kan ìgbà tó kúrò bẹ́ẹ̀ yẹn náà gba ibòmí lọ. ok ìgbà tí wọ́n kúrò. the same local government ni oríire local government ni. I know yes ma bẹ́ẹ̀ ni ma ìgbà tí wọ́n kọ́kọ́ operate ní the first one tí wọ́n ṣe nǹkan tó máa ṣe tí wọ́n lọ nígbà tó jáde bẹ́ẹ̀ ẹ jọ̀ọ́ tó fi lọ sí another place kí ni àwọn ibi tó ti kọ́kọ́ lọ operate yẹn gbogbo àwọn tíṣà tó ti wà ń bẹ àti everybody tó ti wà wẹ̀ ìgbésẹ̀ wo ni wọ́n gbé láti tètè aláàtì àwọn others àtàràlù àbí anybody. ìyẹn là wàá mọ̀ torí wọn ò sọ̀rọ̀ nípa gbogbo yẹn wọ̀nyí ní ẹ̀sìn even àwọn aráàlú wa lára ń sọ wípé ìgbà tí oníkálukú wọn ti wà nílé wọn ti kọ́ ọmọdé school ọmọ mi sọ ni lọ́wọ́ kàn gbọ́ gbàgbà ìbọn everywhere gbà tó lè máa fi gbọ́ pé káwọn lọ sí school tìrì pé wọ́n ti bá àwọn ọmọ wọn lọ. so èmi fún ara mi mo wà within myself kí lẹ́yìn wá ń ṣe ìgbà tí ìbọn ti ṣẹlẹ̀ ní school àkọ́kọ́ dẹ́ẹ̀ tètè pariwo sí other schools tó fi di pé wọ́n tún lọ sí school méjì again. ẹ jọ̀ọ́ at least kò ń ṣe the same time. that is one question sir that is another question another one lélẹ́yìn mà ẹ má bínú mà. yes ma. ṣé wọ́n fi ẹsẹ̀ rìn wá ni tán gbé mọ́tò wá àbí orí báìkì náà gùn wá tán fi kó wọn lọ. in fact wọn ò sọ gbogbo bó ṣe dé ibẹ̀ yẹn nínú interview yẹn but according to woman tí wọ́n kọ́kọ́ wọ class ẹ̀ yẹn ó ní àwọn kọ̀ rí wọn tó dé lójijì ni. ìgbà tó ń kó ọmọ lọ́jọ́ ẹ má bínú mà obìnrin tó sọ̀rọ̀ yẹn obìnrin tó sọ̀rọ̀ yẹn mà ìgbà tó ní wọ́n kàn déédéé wọ compound ìgbà tó kó àwọn ọmọ ṣé wọ́n má ṣì wọn lọ pẹ̀lẹ́sẹ̀ ni àbó kó wọn wọnú bọ́ọ̀sì ló sọ àbí ó kó wọn gòkadà. according to bó ṣe sọ kíláàsì ni wọ́n ti pa ó ní bó ṣe dé báyìí wọ́n ṣe bẹ̀rẹ̀ ọgbà owó òun gan lọ́kọ̀ọ́kọ́ gbà tóun bẹ̀ wọ́n òun náà ọmọ òun náà so ibi tó ti ń bẹ̀ wọ́n ló ti wá release òun pé kóun padà wọ́n fi kó gbogbo àwọn ọmọ yẹn lọ. ṣé wọ́n fẹsẹ̀ rìn lọ ni wọ́n kó wọn fẹsẹ̀ rìn kúrò láàrin ìlú má ṣe lọ síbo àbí wọ́n gun ọ̀kadà kúrò nílùú. the only thing tó sọ ni pé pẹ́rẹ́ǹtì tó fi báìkì gbé ọmọ ẹ̀ wá sí skul gan wọ́n yìnbọn fún pẹ́rẹ́ǹtì yẹn wọ́n gbé báìkì yẹn. so automatically bóyá wọ́n ti páàkì mọ́tò wọn sí ibì kan tó wá rìn wọ́n because. so ibo ni gbogbo everybody wà ní ìgbà tó fi operate about 2 schools tí wọ́n dé kó àwọn ọmọ tó rí tán kó wọn lọ because kò séèyàn tó máa rí terrorist tí ò ní mọ̀ ìmúra wọn gan ó hàn èèyàn á mọ̀ wípé àwọn eléyìí ò ṣe normal people pẹ̀lú gbogbo àròyé àti fídíò tá a ti ń ṣó bó ṣe máa ń múra. according to the woman yẹn